So kí ni eléyìí àkọ́kọ́ yìí? Kí là ń pè é? Kí ni orúkọ ẹranko tó wà lójú àwòrán yẹn? What did you say? Kí ni orúkọ ẹranko tó wà ní ojú àwòrán yẹn? The first animal, which is ẹran ilé, kí là ń pè é ní Yorùbá? Ajá. Number 2, ìkejì ńkọ́? Ewúrẹ́. Ẹ̀kẹta? Àgùntàn. Ẹ̀kẹrin? Adìyẹ. Adìyẹ. Ẹ̀karùn-ún? Tòlótòló. Tòlótòló. Ẹ̀kẹfà? Ahoro. Ehoro. Ehoro. Ẹ̀keje? Ìgbín. Ìgbín. Ẹ̀kẹjọ? Olóńgbò. Olóńgbò. Jẹ́ kí a wo àwọn ẹran igbó, which is known as wild animals. Ení? Kìnìún. Ẹ̀kejì ńkọ́? Èkejì. Ọ̀ọ̀nì. Crocodile. Ẹ̀kẹta? Àmọ̀tẹ́kùn. Ẹ̀kẹrin? Ìkookò. Ẹ̀kẹfà? Ẹkùn. Tiger. Ó yá, èwo ló tẹ̀lé? Ejò. Snake. Lẹ́yìn ejò ńkọ́? Erin. Iṣẹ́ tá a máa wá ṣe, iṣẹ́ ṣíṣe wa, a máa dárúkọ àwọn ẹranko ilé àti ẹranko igbó márùn-ún. Ẹranko ilé, the first tabular form is you will list 5 ẹranko ilé and the second one 5 ẹranko igbó. Ṣó yé wa?